Ẹ káàbọ̀ sórí YouTube channel yìí. Lónìí, a fẹ́ sọ̀rọ̀ nípa eégún kan tó ṣe pàtàkì nílẹ̀ Yorùbá. Eégún Oloolu. A máa ṣàlàyé nípa ọ̀kan lára àwọn eégún tó gbajúgbajà jùlọ nílẹ̀ Yorùbá. Eégún Oloolu jẹ́ lára àwọn eégún tó gbajúgbajà jùlọ nílẹ̀ Yorùbá. Ó jẹ́ ọ̀kan lára àwọn eégún tó ní ọlá àti ìtẹ́wọ́gbà púpọ̀ nílùú Ìbàdàn àti ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Fún ọ̀pọ̀ àwọn èèyàn tó ń tẹ̀lé ẹ̀sìn ìbílẹ̀ tàbí ẹ̀sìn Yorùbá tàbí tó ń tẹ̀lé àṣà Yorùbá, eégún Oloolu jẹ́ àmì ìrántí fún àwọn baba ńlá wa. Àwọn míì sì wò gẹ́gẹ́ bí pàtàkì ìyẹn láti gbé àṣà Yorùbá àti ìṣẹ̀ṣe ìyẹn Yorùbá lárugẹ. Àwọn míì tún wò wípé ó tún jẹ́ ọ̀nà kan gbòógì tó ṣe pàtàkì láti gbé àṣà Yorùbá àti ìṣẹ̀ṣe Yorùbá lárugẹ. Gẹ́gẹ́ bí ìtàn ṣe fi lélẹ̀ ní ìlú Ìbàdàn, a gbọ́ nínú ìtàn wípé Ayọ̀rìndé Ajé tó jẹ́ jagunjagun olókìkí kan ní ìgbà kan rí ló mú eégún Oloolu wá sí ìlú Ìbàdàn lẹ́yìn ogun kan tó wáyé lọ́dún ọ̀hún. Lẹ́yìn náà ni Oloolu di ọ̀kan lára àwọn eégún tí wọ́n bọ̀wọ̀ fún jùlọ nílùú Ìbàdàn. Àwọn àgbà sọ wípé orúkọ Oloolu ní ìbáṣepọ̀ pẹ̀lú ìṣòro àti ìjàkadì tí wọ́n kojú ìyẹn ní àkókò ọ̀hún láti rí àwọn ohun ìbílẹ̀ àti ohun àṣà tí wọ́n máa lò kí eégún tó jáde. Bí ó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi ìtàn ló wà ìyẹn nípa ìpínlẹ̀ rẹ̀, gbogbo àwọn èèyàn faramọ́ pé Oloolu ti di eégún pàtàkì nínú ìtàn àti àṣà Yorùbá. Nínú ìtàn àti ìṣẹ̀ṣe Yorùbá, eégún jẹ́ ọ̀nà tí àwọn èèyàn gbàgbọ́ wípé a fi rántí àwọn baba ńlá wa. Nígbà tí Oloolu bá jáde, àwọn tó ní ìgbàgbọ́ máa péjọ. Àwọn tó ní ìgbàgbọ́ sí ìṣẹ̀ṣe Yorùbá tí eégún Oloolu bá péjọ, àwọn èèyàn ní ìgbàgbọ́ pé aṣojú àwọn baba ńlá wa léyìí tí wọ́n ti tẹrí gbàṣọ ni wọ́n ń padà wá sí ilé ayé tí wọ́n sì ń gbàdúrà fún àlàáfíà àti ìbùkún fún àwọn ọmọ wọn. Ó tún jẹ́ àkókò tí wọ́n fi ń kọ́ àwọn ọ̀dọ́ nípa ìwà rere, ìbọ̀wọ̀ fún àgbà, ìṣọ̀kan àti gbígbé àṣà lárugẹ. Ní gbogbo ọdún ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń péjọ sí ìlú Ìbàdàn láti rí Oloolu. Àwọn ọba, àwọn ìjòyè àti àwọn ọ̀tọ̀kùlú ìlú àti àwọn arìnrìn-àjò àti àwọn olólùfẹ́ sí àṣà àti ìṣe àti àwọn tó ń ṣe ìwádìí nípa àṣà ló máa ń péjọ ìyẹn síbi ayẹyẹ náà. Ìlú bàtá, dùndún àti orin ìbílẹ̀, ijó àti ìrísí ẹwà eégún náà máa ń mú kí ayẹyẹ ọ̀hún dùn gan-an ni. Eégún Oloolu ní àwọn ìlànà àti àṣà tí wọ́n ń tẹ̀lé léyìí tó ní ṣe pẹ̀lú àṣà ìbílẹ̀ léyìí tí wọ́n gbọ́dọ̀ bọ̀wọ̀ fún. Àwọn àdúrà àti ẹbọ kan máa ń ṣáájú jáde ìyẹn kí wọ́n tó gbé eégún jáde. Wọ́n sì ní àwọn àṣà tí kò ṣeé ń fi hàn fún gbogbo ènìyàn. Àwọn èèyàn ní ìgbàgbọ́ pé àwọn apá kan wà ní àṣà Yorùbá tó tó yàtọ̀ sí ti sáyẹ́ǹsì. Lónìí, Oloolu kì í ṣe fún ẹ̀sìn nìkan, ó tún jẹ́ kí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí nípa àṣà Yorùbá. Ó tún fa àwọn arìnrìn-àjò wá sí ìlú Ìbàdàn, ó sì ń ràn wọ́n lọ́wọ́ láti pa ìtàn, àṣà àti gbogbo ìṣẹ̀ṣe Yorùbá fún àwọn ìran tó ń bọ̀. Lákòótán, eégún Oloolu jẹ́ ọ̀kan lára àwọn ohun ìní àṣà tí ó ṣe pàtàkì jùlọ ní ìlú Ìbàdàn àti nílẹ̀ Yorùbá. Bóyá ò ń gbọ́ ìyẹn nípa ọ̀rọ̀ yìí nípa eégún Oloolu nígbà àkọ́kọ́, ìlú Ìbàdàn ni wọ́n ti máa ń gbé eégún yìí o. Ẹ tún fẹ́ gbọ́ sí i nípa àṣà, ìṣẹ̀ṣe àti nípa ọ̀rọ̀ amúlùdùn, ẹ subscribe, like, follow channel yìí. Churchillkay TV náà ní káàkiri.